Africa Content TV. Thank you so much. Hello, Tina. Present President Ival. I must have never known. Present President. Ìjọba Amẹ́ríkà ẹ̀wọ̀n iṣẹ́ American police protect for imagination to the side of the okay, the column aláàbí ọkọ̀ ìfọ̀jọ̀ ó tó kàn kára aṣíwájú tuntun wá ní sẹ́yìn àmọ́síbẹ̀ ní kí wọ́n lè yẹ ṣe ẹ̀kọ́ lórí kan ṣe ẹ̀kọ́. Lórí lọ́dọ̀ ṣe é kọ́ ọ̀nà lójú rá. Ìgbàdo ṣe é kọ́ ọ̀nà lójú ṣe. Ayélujára ṣe é ọ̀rọ̀ ẹ̀ka lójú rá. Lórí ẹ̀ka ṣe kọ́ ṣe pé lọ́sọ̀ pẹ́sidẹ̀ntì ẹ̀ lọ. Ayélujára ṣe é kọ́ ọ̀nà ṣe é kọ́ ọ̀nà ìgbà ẹ̀ o. Ìlọ́kọ́ wá ṣe balẹ̀. Létí eléyìí. Tó bá ṣe pẹ́ sí ìbẹ̀tì, àtúnfẹ́ tẹ̀síwájú sí ní ìlànà ẹgbẹ́ rẹ̀. Ẹ̀síwájú ló mú ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó. Bàbá ilẹ̀ ẹ̀rọ. Bàbá ìlú máa lò ó. Ẹ̀rọ sí. Òṣèlú bí fẹ́sọ̀, kúlẹ̀ ẹ̀sẹ̀ àlọ́kọ́. Àlùjọsìn ilé ìkọ̀ọ̀kan àwọn àṣìlẹ̀ bá ṣe bọ́ọ̀lù. Àṣìlẹ̀ tí wọ́n nílò fún mi, wá sílẹ̀ tí ìlú ìpínlẹ̀ àgbàgbà ẹ̀mí tó wá. Àṣìlẹ̀ náà lè mú kí ní àwọn òbíìkì. Àṣìlẹ̀ náà lè mú kí ní àwọn. Oh
Ogun State ló ti dé kó wá tó wá sẹ́kọ̀. Oya sẹ́rí. Bá a ṣe wà yìí, àwọn ọmọ Ogun State bá máa wá o. Dókítà Àbíyọ̀mí Mátẹ̀ Ifá Hallelujah Ifá ẹ̀bọ̀ra ọmọ tí gbẹ́nu rédíò hóyò ìlú olóṣù wá Ògùn. Ó pọ̀ létí. Iṣẹ́ yá.